àní bàbá náà mi tó tó dá àná mi kọ́ ló jẹ́ bàbá náà mi tó tó dá àná mi kọ́ ló jẹ́. Nígbà tó dá ẹ̀kọ́ tó ṣe bí àná mi àìtọ́ fún lórúkọ anábì tèmi tí mo tẹ̀lé ọ̀pọ̀ tó tọ́ mi ní síra náà sí ìbéèrè rẹ̀ tó ṣe ṣe anábì tí mo fi múra òkè ṣe ìyẹn lè ní ìtàwé pọ́nrẹ́ sí i o gbogbo àwọn bí kú ní bàtà lè ní ìsàlẹ̀ sí wọn sábì àlọ́bí tàyé lè ní pọ́nrẹ́ sí i òun lọ pọ́nrẹ́ bí tó ń jẹ àlọ́lẹ̀ gbogbo àwọn bí kú ní bàtà ọmọ ìlọ́pọ̀ ìwọ̀n òkè lágbá. Gbogbo àwọn mi fún mi bàtà ọmọ ìlọ́pọ̀ ìwọ̀n òkè lágbá. Gbogbo àwọn mi fún mi bàtà ọmọ ìlọ́pọ̀ ìwọ̀n òkè lágbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́ tí ń gbọ́ wá. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ẹ tún wá gbọ́ àwọn ọ̀rọ̀ ńlá nípa àwọn ṣoreṣore àti àwọn tó mọ̀ọ́re. Ọ̀rọ̀ náà dá lórí ìjà tó ń lọ láàrin Pasuma àti Taye Currency pẹ̀lú Obesere. Lórí ọ̀rọ̀ èmi mo mú ẹ jáde, èmi mo fún ẹ ní chance nígboro, èmi mo fún ẹ ní link sáwọn olólùfẹ́ mi tí ó lè tún wá padà já sí pé Taye Currency padà tẹ̀ sí àwọn ọ̀gá ẹ̀ lójú. Òun náà sọ pé Pasuma náà tẹ̀ sí Obesere lójú, ṣùgbọ́n eléyìí ò wá ní nǹkan tó fún ní right láti máa tẹ̀ sí anybody lójú. Ṣé ó jẹ́ kó máa rí ọ̀gá ẹ̀ fí àbí kó máa pọ́n ọ̀gá ẹ̀ lé? Ọ̀rọ̀ Arúnfúnjí náà dàbí ọ̀rọ̀ àwọn pásítọ̀ àtàwọn àfáà. Tí àwọn àfáà àtàwọn pásítọ̀ táwọn náà bá ti ní small congregation, wọ́n máa ń gbé náà ojú ọ̀gá wọn ní gbogbo ẹ̀ láàrin lórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́. Nítorí pé ẹ̀rí pé Taye Currency náà máa ń fi ohùn ránṣẹ́ sí Pasuma ní òrèkóòrè tó bá ti ń ṣeré. Nígbà míì wọ́n á tún wá ní àwọn fi ń tajà ní kò ṣe pé àwọn rílì míì nẹ̀ ẹjọ́ ọ̀rọ̀ yìí lágbára. Ẹjọ́ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. Ó ṣe àwọn àlàyé rẹpẹtẹ nípa ìjà tó ń lọ àti bí wọ́n ṣe máa ní tẹríba àtàwọn tó ń ṣoore. Please don't forget to subscribe, like and share. Let me help this person. Ìyẹn wá ń báyàn tajà, òun tẹ̀lé yàn jáde, yàn mú jáde, ìyẹn kan máa mọ̀ kọ̀ọ̀kan báyẹn. Tẹ́ni yẹn náà bá wá rí pé òun wá opportunity kékeré kan yàn fún opportunity láti make name fúnra ẹ̀. Ẹ wò tó bá tẹ́ni yẹn bá ti make name tó bá ti wá gba ṣọ́ọ̀bù tó yẹ pé ṣọ́ọ̀bù ò jìnnà sí ṣọ́ọ̀bù ọ̀gá ẹ̀. Ẹ mọ̀ àwọn olókù tó fẹ́ máa fà wọ́n mọ́ra, a fẹ́ máa fà àwọn customer ọ̀gá ẹ̀ mọ́ra. So tó bá ti wá rí pé àwọn customer ọ̀gá òun yẹn wọ́n ti ń patronize òun, kò mọ̀ bóyá ọ̀gá náà ló ní pé ẹ lọ ra àkọ́ báyìí lọ́dọ̀ ẹ̀. Ṣé mọ̀ pé nǹkan tó gẹ̀ ń tà tó ti mọ̀ tó pọ̀ ọ̀gá ẹ̀ fi ń ṣòwò. Ṣé mọ̀ pé tó bá pọ̀ ọmọ tó rí ẹ̀ pé ni ó yẹ kó ra yànda nǹkan tó gẹ̀ ń tà yẹn kó náà máa ta nǹkan tí ò jọ mọ́tò ọ̀gá ẹ̀. Bọ̀ ọmọ míì tó máa rí pé àwọn ti ń develop wọ́n á máa lọ ta gbogbo nǹkan tó gà ń tà pàápàá. Tọ́gà bá wá sọ̀rọ̀ pé àti àwa máa gbéraga, a máa fẹ́ máa bọ́gà já, a fẹ́ máa fohùn ránṣẹ́ sọ̀gà because òun náà ti bá rẹ̀ ní position tó rò pé òun ò lè jábọ́ mọ́ láéláé. Òun ti wà ní post tí tó kó wọn àtọ̀gá òun ti jọ wà nǹkan kan, even nínú mind ẹ̀ gọ́dún ti ń believe pé òun ti ju ọ̀gá ẹ̀ lọ. Ìyẹn báyẹn ṣe rí ẹlòmíì nínú ayé kò tọ́ lẹ́ni tó yẹ kéèyàn ṣoore fún, ṣùgbọ́n ẹni tó ń ṣoore gbọ́dọ̀ máa ṣoore lọ. Do you know why? The best investment in life, best investment tí ẹ lè ṣe is to invest on human being àbí in human being ní tó bá jẹ́nu méjèèjì. Kẹ́rì kí ẹ invest inú èèyàn oore ni, because tó bá invest inú èèyàn, for example èèyàn 10, nínú èèyàn 10 yẹn mọ̀ pé èèyàn 2 sí 3 sí 4 máa mọ̀ọ́re nínú wọn. Ṣé táwọn 4 bá ti mọ̀ọ́re ó ti cover àwọn tó kù. Wọ́n á fẹ́ máa reason inú ọ̀rọ̀ Mr. àbí Alhaji Taye Currency náà máa ti wá máa mú àwọn point. Wọ́n ní gbogbo eré tí Alhaji Pasuma máa ń lọ, gbogbo show tó ń lọ, gbogbo owó tó ń pa ń bẹ̀, wọ́n ní pé wọ́n máa ń ná tán fáwọn èèyàn láti like wọn. But tó bá pẹ́ tó ní làákàyè tó ní sense
tí sense wà tí sense yẹn jiná dáadáa a mọ̀ pé good investment ni Alhaji Pasuma ń ṣe yẹn Ajibola Wasiu Alabi Pasuma good investment ara investment tó ń ṣe lórí títí wọn náà táwọn náà fi jẹ́yàn tálàjì fi ń pè wọ́n ní ọmọ wọn tán dẹ̀ fi jẹ́ ọmọ Alhaji Wasiu Alabi Pasuma tí gbogbo ayé mọ̀ ara investment yẹn ni because táwọn náà tó bá invest lórí tiwọn nígbà náà lọ́hùn àìmọye show tán pé Alhaji Wasiu Alabi sí tó yẹ pé wọ́n gbé fún Alhaji Taye currency pé kán lọ perform bẹ́ẹ̀ tó bá yẹ pé irọ́ ni káwọn náà gbá máìkì mú báyìí kán bọ́ sórí stage kán sọ pé irọ́ ni kán fi búra. àbí nígbà yẹn tán pé ọ̀gá mi apáàtì wèrè confam ní àbí àwọn náà ṣe kọ́ ṣebí nítorí pé wọ́n ń jàǹfààní Alhaji Wasiu Alabi Pasuma náà ṣe ń kó tán tálàjì Alabi Pasuma tán gbé wọn lórí ọ̀pọ̀lọpọ̀ eléré ńgbà yẹn lọ́hùn mi fẹ́ mẹ́ńṣà àwọn orúkọ but nísìn Alhaji Wasiu Alabi Pasuma èèyàn burúkú ni but lórí pọ́n náwó fún àwọn owó tán bá pa yẹn tán náà àwọn tán náwó fún yẹn ara àwọn tán padà ń wá ṣòfò Alhaji nìyẹn ara àwọn tán padà ń dárúkọ Alhaji tán fi ń pè ẹjọ ṣé ká máa pè wọ́n léèyàn burúkú bíi tiyín ni ká máa náwó ká máa pè wọ́n léèyàn burúkú pé akágàn pé wọn ò lè ṣe èèyàn lóore bíi tiyín ẹ pé èèyàn ò possible that is it owó tán ná yẹn níyì wọ́n fi ń pọ̀ sí gbòòrò and you said ìyẹn ni ò tún jẹ́ kán ní achievement irú achievement wo ló kù tíyàn fẹ́ ní àwọn ọmọ tíyàn bí tán ti ń lálùyọ tán ti ń ṣoríire tán ti ń lálùbáríkà achievement wo ló tún jù yẹn lọ ṣé kò gun mọ́tò ni ìyàn ralé sí Atlanta kò ṣàṣeyọrí kò kọ́lé fún ìyá ẹ jọ̀ọ́ ṣé ó dìgbà tí yẹn bá tó kọ́lé tó bá bẹ̀rẹ̀ ń pariwo lórí social media kan tó mọ̀ kó ti ṣe nǹkan rẹ̀ àbí láàrin èmi àti ilé kíkọ́ is achievement káàkàn wò bẹ́ẹ̀ bóyá ká gbà pé wọn ò kọ́lé but kí ni ó ń jẹ́ achievement gẹ́gẹ́ kí làwọn ọmọ mi dà bó làwọn ọmọ mi wà ẹ ṣeun àwọn ọ̀pọ̀ yín náà l'achievement àwọn ọmọ tí yín náà honourable nítorí ẹ̀ṣẹ̀ graduate ọlọ́run tí ẹ̀ ṣeun tó máa ń jẹ́ honourable ṣèyí fẹ́ bọ́ọ̀lẹ̀ àmọ̀ fíìmù ẹ tún sọ ń bì ẹni Pasuma máa ń fi owó máa ń sọ ẹjọ́ tí ẹni Pasuma àwọn tó wà lórí social media kankan Pasuma ń fún wọn lówó ni Pasuma wá sórí TikTok nkankan ok ọ̀nà ti dàgbà ju TikTok lọ ẹ̀yin ò sí lórí TikTok àbẹ́yìn ò fáwọn èèyàn lówó wọn ò sọ̀rọ̀ tí yín àbá ń sọ lọ́fẹ̀ẹ́ I don't understand lifestyle mi kọ́ ni lifestyle ti tiẹ̀ n bá ṣe lè lo lifestyle mi máa lò èmi náà wà lórí TikTok I'm not a kid I'm 40 something nítorí fún mi ń dùn náà mo ń ṣe kò bá fún wọn ló but as I am tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ he did not give me money I just like him from the beginning of my life tí mo ti ń gbọ́ Fuji Paso ló jẹ́ kí n mẹ̀yìn náà ajé ebi pé kílẹ̀ nǹkan gbà yẹn náà ebi àwọn orin rádaràdà kan tẹ́ nǹkan tẹ́ ṣe orin kan gbà kan tí táwọn ọmọ kan tán ṣọ́ múlẹ̀ tó yẹ pé kọ́sàlẹ̀ tẹ́yìn náà fẹ́ máa ṣe bí Obesere nígbà yẹn tẹ́ ń jó tẹ́ máa yí mọ́lẹ̀ bí Obesere ẹ wá ní Paso ń kọ́pì Obesere gan ṣó sọ̀rọ̀ pé Paso òun ṣọ̀rẹ́ òun ni ṣé bá jọ ṣe live kan ní 90 táwọn méjì jọ ń pín ara wọn lọ́rẹ̀ tán lẹ̀ jọ ń gba máìkì lọ́wọ́ ara wọn ò mọ̀ já èyí jẹ́ pé wọ́n ló fẹ́ dá wà lálẹ́. ó wá ní Paso ní pé kán máa pè yín ní eléré mọ́ wọ́n ní Alhaji Alabi Pasuma kán máa pè yín léléré mọ́ bọ́tẹ́ ti gbàgbé pé orúkọ wọn lẹ fi ń jẹ́ àwọn fáǹsì Pasuma fans club àwọn náà ń pè yín ẹjọ́ dẹ̀ ti ń bá fáǹsì wọn jà ẹjọ́ báwọn náà yìí fẹ́ pè yín ẹjọ́ if it is you will you not do the same ẹjọ́ ṣé mi ti jẹ́ pé Alhaji ni mo kó jẹ Pasuma Alabi mo kó jẹ ilẹ̀ tí ń bàjẹ́ báyìí sìn
tí bá wá lówó lọ pé mo fẹ́ pe lérè yín máa pè kò possible kò possible ẹ jọ tá bá yọ ọ̀rọ̀ ọmọ yín kúrò ńbẹ̀ achievement wo lẹ́ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ achievement tẹ́ ń sọ bóyá orúkọ ọmọ yín gan ni ọmọ yín kàn forúkọ rẹ̀ ọmọ yín forúkọ yín ra àwọn ilé tẹ́lẹ̀ ra nǹkan kan pé kíjọba má bàa fura sí òun ni gbogbo ẹ̀ ẹ̀yẹ tayé mọ́ ẹ̀yẹ tàwọn èèyàn mọ́ Pasuma lọ̀gá ẹ̀yin gan mọ̀ ẹ mọ̀ tí ń rù ẹ ti ń gbẹ o tẹ́ bá rí èèyàn sọ fún yẹn tí ń rù o tí mo ní sọ fún yín nù o.